Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o má jẹ́ nìkan ṣayé mi rúkàyà. Ẹ̀yin tèmi orúkọ tèmi ní Alájà Rúkàyà Aláwìyé Bàṣírí ni. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you.
ètò Lisabi festival ọdún yìí ó ti ṣe fún ọdún mẹ́wàá lady captain ó jẹ́ oríta báwùjí àti sókòtò Rasheed Adisaraji òbí iṣẹ́ púpọ̀. ọba kí a sí pàápàá. wàá lè ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ o ó lè ní ìṣúrẹ́ṣẹ́ o wọ́n wá ní pòfẹ́sọ̀ Olúwaṣíta ní ọ̀ṣẹ́ ọ̀sán ọmọ èlùbárayọ òbí pòfẹ́sọ̀ ẹ̀bírísà òbẹ́ni níkì ó ṣe kọ́ ìpínlẹ̀ ọ̀bẹ aṣáára bí òde àwọn bí àwọn ológun àbí ológun àbí àwọn ológun ní àdúgbò àwọn ẹlẹ́gbẹ́ tó wà lórí aṣáára bára mọ́ wọn díẹ̀ láti tó bá lọ òdìdè tó bí o wọ́n lè ti wá bẹ̀. Àwa ní kọ̀lítì Nàìjíríà tó wá láti bá mi tó náà wá ṣeré fún wa àwọn àgbẹ̀jọ náà. Ẹgbẹ́ pé ẹ̀gbà ti kọjá ìrìn ẹ̀gbá nìkan ní oṣù tó ọ̀pọ̀ gbogbo ayé nínú ẹgbẹ́ ìlọsíwájú ẹgbẹ́ ní ẹgbẹ́ tó wá ń lò lọ́wọ́ nígbà yìí. Ibi táwọn bá sí ọ̀rọ̀ ìṣẹ́gun ọkọ bẹ́ẹ̀ lè ṣojú bẹ́ẹ̀ wọ́n lè wọlé ìwé láyè. Obi láì kọrin orí ẹ̀gbà nífẹ̀ẹ́ orin púpọ̀ abẹ́ Oba Adedotun mìíràn àtúwá o àìwé àtúwá o Oba Adedotun mìíràn àtúwá o àìwé àtúwá o alẹ́ òwe àlẹ́ ọmọ àìwé. Oba Adedotun mìíràn àtúwá o. Ìlú Ẹ̀gbá n ò ní gbàgbé rẹ̀, n ó gbé ọ lékè ọkàn mi bí ìlú odò Ọya. Èmi ó máa yọ̀ lórí Olúmọ, èmi ó ṣògo yìí lọ́kàn mi wípé ìlú olókìkí o àwa Ẹ̀gbá ń gbé. Máyọ̀ o lórí Olúmọ. Máyọ̀ o lórí Olúmọ. Àwọn wo ni oníjàlò iná? Elédùmarè iṣẹ́ máa yá o. Iṣẹ́ yá ẹ̀yin ọmọ Ògùn ẹ ṣe gírí, iṣẹ́ pọ̀ fún wa láti ṣe. Ọmọ rere kì í sáṣẹ́, ọmọ Ògùn kì í ṣọ̀lẹ. Ẹ bẹ̀rẹ̀ gbẹ́rù Ọlọ́run bẹ̀ fún wa, ẹ tẹra mọ́ṣẹ́ o. Iṣẹ́ yá
ọmọ ogun iṣẹ́ yá. Ní báyìí a kọ orin ògo. Fatherland, with of our strength and faith, the labor our heroes past shall never be in vain. To serve with heart and mind, one nation bound in freedom, peace and unity. A tún panupọ̀ kọrin ògo ti ìpínlẹ̀ Ògùn iṣẹ́ yá ọmọ. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.